kí ni kí n ṣe? Kí ni kí n ṣe? Episode tó ń kọ́ni lọ́gbọ́n ni. Episode tí kò lópin ni. Episode tó jẹ́ pé tẹ bá ń wò, ẹ máa rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ dáadáa ni. Kí ni kí n ṣe? Níbo ló tí wọ́n ń ṣù ẹ̀? Wọ́n ń ṣù ẹ̀ lórí Yorùbá Chamber TV. Ẹ̀yin ti tèmi nílé lóko àti lẹ́yìn odi, ẹ dákun ẹ bá wa subscribe sórí Yorùbá Chamber TV. Ibẹ̀ ló ti ń ṣò kí ni kí n ṣe? Irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gbogbo. Yorùbá Chamber TV ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Chamber TV. Thank you for watching. Something as simple as very tight clothing can affect the vaginal comfort. Hi, my wellness fam, let's talk about it. The vaginal area is sensitive and it also needs air circulation. When clothing is extremely tight for long, it may trap heat and moisture. Warm and moist environment can sometimes make it easier for some certain microorganisms to grow. That is why some people may experience discomfort or irritation when they constantly wear tight clothing or underwears. Breathable fabric like cotton allow better airflow and can help keep the area comfortable. And it doesn't mean you can never wear tight clothing, but balance and comfort is very important. Small habits like this can make a big difference in overall vaginal health. If you found this helpful, follow Funbi Talk Wellness for more. Kátó wọlé agodo orí, kátó wọlé agodo orí, àgbàgbà yìí ní ojúbà o, kìnìún láládé ẹranko, ọ̀kì láládé ẹyẹ, àwòkọ́ lọ́dá elédè o, ìbàdàn ló ní káṣáárì, Awolumate ló lè lé ìbílẹ̀. Adé o, àgbèrè wa lóde. Awolumate máa ló ń pèdè ìbàlájú kàtó kọ́ni. Kábíyèsí mo júbà o. Aláyèsí ló dé lẹ́nu. Ẹlẹ́pọ̀ṣọ́ mo júbà o. Ẹ̀pọ̀ṣọ́ tẹ́pọ̀ṣọ́ bá gẹ́. Awolumate máa ló ń pèdè ìbàlájú kàtó kọ́ni. Adé o. Adé o. Àgbèrè wa lóde. Awolumate máa ló ń pèdè ìbàlájú kàtó kọ́ni. Àmì ẹ̀ka mọ̀ níṣẹ́bí, bàmí ìṣọ̀lá. Awolumate máa ló ń pèdè ìbàlájú kà ló kọ́ni. Adé o, àgbèrè wa dóde. Awolumate máa ló ń pèdè ìbàlájú kà tó kọ́ni. Mo kí dòdò balógun, ààrẹ gbogbogbò ti Remo. Aṣíwájú ọ̀ní ilẹ̀ Remo, ìbàlájú kà tó kọ́ni. Mo dé o. Adé o, àgbèrè wa dóde. Awolumate máa ló ń pèdè ìbàlájú kà tó kọ́ni. Bàbá tó kó wa wá síbí o, Sẹ́nitọ̀ Dípò Bújìrì, alátìlẹ́yìn wa lóde Remo, ikú onígbà ẹ fún wa bàbá wa. Adé o, àwa máa dé o. Àgbèrè wa dóde. Awolumate máa ló ń pèdè ìbàlájú kà tó kọ́ni. Sẹ́ni kíkú yìí kálẹ̀ o, jagun gbogbogbò lóde Remo tiwa. Lórúkọ bàbá aláyéwu lóde, lórúkọ bàbá ẹlẹ́pọ̀ṣọ́, gbogbo yín là kí o. Adé o. Adé o, àgbèrè wa dóde. Awolumate máa ló ń pèdè ìbàlájú kà tó kọ́ni. Mo kí dòdò balógun tiwa, ààrẹ gbogbogbò Remo. Gbogbo mọ̀lẹ́bí Odùjìrì, nílò ọmọdé pẹ́ lágbàlagbà, ẹ̀yin lọ́mọ kú.
mòkì o. Adé adé o, Kàgbèrè adédè, Awolumate máa ló ń gbèrè, ìbàlájú kájọ kọrí. Ayé mojúbà o, ìbà àṣẹ. Ayé mojúbà o, ìbà àṣẹ. Mo sì bá kó yẹ mí. Ìbà àṣẹ. Ayé mojúbà o, ìbà àṣẹ. Mo sì bá jẹ kó yẹ mí. Ìbà àṣẹ. Ìbà pẹlẹtẹ ọwọ́. Ìbà àṣẹ. Ìbà pẹlẹtẹ ẹsẹ̀ o. Ìbà àṣẹ. Ayé mojúbà o, ìbà àṣẹ. Kò lè mú wá tàbá kan ní àgbàgbà. Kò lè mú wá tàbá kan ní àgbàgbà o. Kò lè mú wá tàbá kan ní àgbàgbà o. Kò lè mú wá tàbá kan ní àgbàgbà o. Kò lè mú wá tàbá kan ní àgbàgbà o. Tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀. Ojújí ní fámìlì. Tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀. Ẹni tí ó tó wọn kò gbọ́dọ̀ bá wọn dáṣà. Tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀. Ẹni tí ó tó wọn kò gbọ́dọ̀ bá wọn dáṣà. Tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀. Fámìlì àwọn ló gbé mi débi. Tẹ́rẹ̀ náà tẹ́rẹ̀. ATC là ń ṣílò ní ilé iṣẹ́ tí kò ní ìbàjẹ́ o. Tẹ́rẹ̀ náà tẹ́rẹ̀. Ó máa kú yín kalẹ̀ aṣíwájú tiwa nílẹ̀ Remo. Tẹ́rẹ̀ náà tẹ́rẹ̀. Ìjìnlẹ̀ ààrẹ gbogbo Remo ni. Tẹ́rẹ̀ náà tẹ́rẹ̀. Ẹni tí ó tó wá kò gbọ́dọ̀ bá wa dáṣà. Tẹ́rẹ̀ náà tẹ́rẹ̀. Ẹni tí ó tó wá kò gbọ́dọ̀ bá wa dáṣà. Tẹ́rẹ̀ náà tẹ́rẹ̀. Ayé mojúbà o, ìbà àṣẹ. Ayé mojúbà o, ìbà àṣẹ. Ìbà ẹ̀jẹ̀ kó yẹ wá. Ìbà àṣẹ. Ayé mojúbà o, ìbà àṣẹ. Ìbà kó yẹ wá o. Ìbà àṣẹ. Kó yẹ o. Ìbà àṣẹ. Ayé mojúbà o, ìbà àṣẹ. Ọba láṣẹ ọba. Ọba tó tó bí àró. Ọba rẹ̀ bí oṣù. Kílẹ̀ ń bọ̀ ọba gbé. Odújì ni bàbá wa táwọn wí. Bàbá ti dé. Bàbá wa táwọn wí. Bàbá ti dé. Onílé gbọ́ ẹ lé. Kò ní wọ̀nà. Àlejò gbọ́ ẹ lé. Kò ní mo sì yá wa táwọn gbọ́ ẹ lé. Kà má mọ̀. Bàbá wa táwọn wí. Bàbá ti dé. Aláyé òde táwọn wí o. Bàbá ti dé. Ẹlẹ́gbọ̀nsọ̀ táwọn wí. Bàbá ti dé. Balógun táwọn wí. Bàbá ti dé. Aṣíwájú táwọn wí. Bàbá ti dé. Abónílé gbọ́ ẹ lé. Balógun gbọ́ ẹ lé. Kò ní mo sì yá wa táwọn gbọ́ ẹ lé. Kà má mọ̀ nítorí bàbá mi ìṣọ̀lá ẹ jẹ́ kí n fẹsẹ̀ kan dábẹ́ òkúta. Àgbáyé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀. Ẹ̀gbá ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀. Àwọn ọmọ Ẹ̀gbá lórí Jésù. Ẹ̀gbá ilé. Have you ever heard of white blood cells and wondered what they actually do? Hi, my wellness fam. Let's talk about it. White blood cells are part of the body's defense system, and their main job is to protect the body against infection. Whenever harmful bacteria or other organisms enters the body, the WBC, which is the white blood cell, help fight them. That is why when someone has infections, the doctor sometimes requests a white blood cell count. So in your results, if the number of the white blood cells count is higher than normal, it may suggest that your body is fighting a particular infection. But lab tests are always interpreted with other tests and symptoms. The lab only provide clues, and those clues
help doctors understand what is happening in your body. If you found this helpful, follow Funbi Talk Wellness for more. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching.